Okay. Káàbọ̀. Kí bàbá mi èkì kí ẹ káàbọ̀ sórí ètò káàbọ̀. Dúpẹ́ lọ́wọ́ yín. Má bínú. Ètò tálẹ̀ yìí ó máa ṣe díẹ̀. Mo kí yín o. Mo kí màmá mi Comfort. Ẹ kú darapọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta mà. Ọ̀rọ̀ àmọ́. Kẹ́yìn bàbá mi, mo kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin màámi, bàbá mi, ẹ̀gbọ́n mi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ pátápátá ni mo kí. Ẹ kú ọjọ́ mẹ́ta. Mo kí màmá mi Mọ́túnráyọ̀ Rájí, mo kẹ́yìn náà. Ìyá mi Comfort, mo kí yín. Mo kí ìyá mi Alájà Àyìnkẹ́, mo kí yín, mo kí gbogbo ilé. Ìbéèrè tó wà nílẹ̀, ìbéèrè àti dáhùn. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi. Ẹ bá mi share tó máa kan ara lé, tó máa kan aroko. Ẹ bá mi share débi tó yẹ kó dé. Ẹ bá mi share. Tẹ́ bá wo tọ́pìkì tí mo gbé sókè lórí òkè yẹn, ẹ wo tó dálé lórí. Ọ̀rọ̀ pọ̀, bọ̀ péréje àsìkò náà ni mo ní láti fi ṣe prógrámù yẹn. Torí mo ti ń bá àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ lọ́sàn-án, mo fi ní máa wá lórí ẹ̀ lálẹ́. Mo kí yín. Ọlọ́run ọba ọba láàánú tó jẹ́ kí ẹ tún rí èmi ọmọ yín lálẹ́ yìí. Ọlọ́run ọba yẹn ní fi yín sílẹ̀. Kì í ṣe èmi lẹ nífẹ̀ẹ́. Ọlọ́run ọba lẹ nífẹ̀ẹ́ lára mi tí ẹ fi ń ráyè, tẹ fi ń wá owó, tẹ fi ń wo program mi. Ọlọ́run ọba wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo fàsìkò yìí kí yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ wà lórí ètò, mo kí yín púpọ̀. Ọlọ́run ọba á jẹ́ ká rí yín pẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀gá mi èkè. Ọ̀rọ̀ tí mo mú wá lálẹ́ yìí lérí ètò yìí tí mo ṣe ní pé kẹ́ bá mi share ètò yìí káàkiri gbogbo àgbáláyé kí wọ́n rí. Ẹ má jẹ́ lórí pé ẹ má jẹ́ ká blame ara wa lọ títí. Kí ìjọba náà kàn dẹ̀ ọ̀rọ̀ tẹ̀ jẹ́jẹ́ lórí àwọn tó gbé Yorùbá nation dání. Nítorí pé wọ́n máa ń pè kọ́kọ́ nígbà fún mórí nígbà fún gbàdà. Orí òjò rí. Ẹ jọ̀ọ́, nínú àwọn nǹkan tí mo kọ sókè, mo kọ pé kí ni ipa tí Yorùbá nation tó kó lórí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tuntun, bàbá wa Bola Ahmed Tinubu. Ǹjẹ́ báwo ni bàbá wa Bola Ahmed Tinubu, kí ni ipa tí Yorùbá nation kó? Ẹ jẹ́ kí gbogbo wa kájọ rorí, kájọ wò ó dáadáa. Ẹ gbàgbé àwọn bóyá tí wọ́n dalẹ̀ tí wọ́n dì káàpù. Mò ń sọ̀rọ̀ lórí àwa tá a dúró tòótọ́ tá a gbàgbẹ́ tẹ́lẹ̀, tá a dẹ̀ dúró dè ní Ọlọ́run pé no going back ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, torí pé mo fẹ́ kó yé mi àti yín dáadáa lé lórí. Mo fẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí gbogbo wa lè láti ká gbọ́, torí ẹ̀ mo ṣe ní kẹ́ bá mi share dáadáa kí kó débi tó yẹ kó dé. Ǹjẹ́ bàbá wa Tinubu option wo náà ní nígbà tí wọ́n jáde fún president? Ǹjẹ́ wọ́n ní ọkàn pé tí wọ́n bá ṣe gbé fáwọn níbo làwọn ń bọ̀? Ilé ni. Ǹjẹ́ bàbá náà ti gbá géèmù wọn dáadáa before kan tó bọ́ sórí ètò, kan tó sọ pé àwọn fẹ́ gbé gbá? Wọ́n ti wò. Wọ́n wo tó ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ níjọ́ kínní àná. Wọ́n wò. Ẹ jọ̀ọ́ ẹ máa já mi o. Ìgbà tí Awólọ́wọ̀, àwọn Àgbẹ̀kọ̀yà nígbà tí wọ́n ṣe ìdábàrú fún Awólọ́wọ̀ náà nígbà yẹn tí àwọn kan ṣẹlẹ̀,
àwọn Àgbẹ̀kọ̀yà jáde. Ìgbà tó di ayé Abíọ́lá, bẹ́ẹ̀ ni we work, bẹ́ẹ̀ ni màmí. Bẹ́ẹ̀ ni ẹ wá wo ìgbà Abíọ́lá OPC jáde, bàbá wa ó wọ́ọ̀kì dáadáa, ó wo mandate, ó wo everything pé báwo ló ṣe lè ṣe. Ó dára, ó fapá kan Yorùbá nation, ó fapá kan wípé tí Yorùbá nation ò bá jáde bí Yorùbá nation ṣe jáde, tí bàbá wa sí Sunday Igboho Òòṣà ọmọ Aládìkún tó jáde tán, bàbá wa Bánjí Akíntóyè tán jáde, everybody jáde pé yes a gbọ́dọ̀ gba ilẹ̀ Yorùbá nation. Òun náà ti rí opportunity yẹn pé tó bá rí eléyìí ó di dandan kan gbé kinní fóun, torí ìrí tí federal government rí struggle bó ṣe ń lọ Yorùbá nation bó ṣe ń lọ pé èrò tí a ti ń rí lẹ́rìn arákùnrin yìí o Ìgbòho Òòṣà yìí o ṣeéṣe pé ó ti fẹ́ change ju nǹkan táwọn wù lọ, tí a bá dẹ̀ sọ́ra tá a bá gbé fún bàbá wa Bola Ahmed Tinubu. Yorùbá ó likely kí Nàìjíríà pín, kéde kó likely Nàìjíríà máa break. Kí bàbá wa Tinubu kọ́ lọ mọ̀ dáadáa, kán dẹ̀ mọ̀ nínú ọpọlọ wọn, àwọn náà ti fẹnu ara wọn sọ dáadáa. Tẹ́ bá wo ṣé primary election náà ṣe ni tó jẹ́ pé kíní náà kà ń bẹ̀, Yorùbá nation anthem náà kà ń bẹ̀. Bàbá tún máa fi máa ṣẹ́rù dẹ̀rù bà àwọn federal government. Tẹ́ bá wo ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbé kalẹ̀ dáadáa. Òótọ́ Yorùbá ni wọn, Ọlọ́run ti sọ wọn débẹ̀, Ọlọ́run ti ní pé Ọlọ́run ti kọ́ ní kádàrá pé wọ́n máa wà ń bẹ̀ tó tọ́. Okay. Ọlọ́run ti ní pé bàbá wa máa wà ń bẹ̀ ní kọ́lọ́wọ́n bàbá láàánú kó ṣàánú fún wa. Bàbá wa Bola Ahmed Tinubu wọ́n ti jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ti sáré, wọ́n lò wá bí ẹni tó lò wá. Tí ó bá ṣe Ìgbòho Òòṣà, tí èsì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wà ní diaspora, wọ́n yìn yín púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Ẹni kí wọ́n join mi ò rí wọn bí. Àwọn tí ẹ̀yin tẹ́ wà ní diaspora, iṣẹ́ tẹ́ ṣe lórí bàbá Tinubu yìí ó pọ̀. Ẹ̀yin tẹ́ wà ní diaspora lẹ ṣiṣẹ́ jù tó fún Yorùbá. Tí ẹ bá jáde síta gbangba láti máa pariwo Yorùbá nation fún United Kingdom àti gbogbo bí káàkiri Emirates ní London, UK, káàkiri China, sí gbogbo yín pátápátá, tẹ́ ẹ bá pariwo lọ́tún lósì, tẹ́ ẹ pariwo Yorùbá nation, Tinubu ò lè tibẹ̀ wọlé. Ó mi Nàìjíríà, Yorùbá nation ó mi Nàìjíríà gidi. Yorùbá nation ó mì wọ́n lògbòlògbò. Opportunity yìí ni bàbá wa ní tí wọ́n fi débi tí wọ́n délé ni. Gbogbo ẹ̀yin blogger bàbá wa Tinubu, kìí ṣe gbogbo, even lórí gbogbo ẹ̀yin tẹ̀ka, kìí ṣe ìka yín ló gbé bàbá wa Tinubu wọlé. Àkọlé Ọlọ́run ni àti àkọlé Yorùbá nation. Kẹ́ bá lẹ́ fóòtì dọ́là, tí wọ́n bá ní gbé fún wọn ní gbé fún wọn. Bàbá náà calculate ara wọn lásìkò táwa náà ń jàjàgbara lọ́wọ́. Bàbá náà ti plan ara wọn pé tí wọn ò bá gbé fáwọn, ilé làbọ̀ sinmi oko, ó di dandan kí a padà sílé. Ṣé rí pé ipa tí Yorùbá nation kó lórí ọ̀rọ̀ president Nàìjíríà ó pọ̀. Ipa tí Yorùbá nation tó kó lórí ọ̀rọ̀ Tinubu fún wa rẹ̀ ó pọ̀. Kìí ṣe àwọn, torí pé tí o bá ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní diaspora tí wọ́n pariwo pé Yorùbá nation la fẹ́, tí wọn ò dẹ̀ gbàbọ̀dè, tí wọn ò gbàbẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ Tinubu, tí wọ́n dúró pé òótọ́, torí ọ̀nà àlùmọ́kọ́rọ́ ilẹ̀ yìí gbé wá fún wa,
pé táwọn kan bá ti pariwo Yorùbá nation bẹ́ẹ̀ ṣe gbé wá àwa gbà tó tọ̀ àwa yí mọ́ yín lọ́wọ́ pé òótọ́ orí òótọ́ la fẹ́ ṣe. Bọ̀bọ́ ṣe wá ń wà fáyà tí ó ń lọ tó ń tẹ̀síwájú tó ń lágbára sí tí Yorùbá nation ń lágbára sí òun ló ṣe sábà bí bàbá ṣe wọlé. Torí tí ò bá sí tó ń jẹ́ Yorùbá wọn á tún rẹwà jẹ ni kò sí bá ti fẹ́ ṣe Yorùbá kò ní dé orí ipò yẹn. Àwọn Fúlàní náà ló máa wà ń bẹ̀, àwọn Ìgbò ló máa jàjà yẹn. Àwọn Ìgbò náà gbìyànjú, àwọn náà take part tiwọn, kì í ṣe fún bàbá Tinubu fún èèyàn wọn ni. Torí tó bá yẹ pé Ìgbò náà ló wọlé ara wọn máa wọ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni màámi a support ẹ̀, bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. Torí ìdí tí mo ṣe mú ọ̀rọ̀ yìí wá báyìí ni pé ẹ jẹ́ ká rò Yorùbá nation làwa jà fún táàdé gbàgbé tẹ́lẹ̀ lọ́wọ́ anybody tí a gbàgbé tẹ́lẹ̀ lọ́wọ́ olóṣèlú kankan táàdé dúró dọ̀la táàdé ti threat wa ẹ̀jẹ̀ wa gbogbo wàhálà gbogbo ọ̀rọ̀ tá a ní la fi ṣe Yorùbá nation. Àwọn ẹni tó dalẹ̀ Yorùbá nation tí wọ́n lọ sọ́hùn ọ̀tọ̀ nìyẹn. Mo kàn ń kí àwọn ẹni tí wọ́n lọ bá lọ́hùn náà pé kán fojú lọ́nà ọ̀dàlẹ̀ tó máa ṣẹlẹ̀ sáwọn náà. Torí irú ẹni tó dalẹ̀ Yorùbá nation tí wọ́n sá lọ sínú olóṣèlú ó ṣe dúró torí pé àti kọ́pẹ́ ẹni tí ó wọlé máa wọlé o. Ẹ jẹ́ bá mi ṣe ètò mi. Bàbá Bola Ahmed Tinubu mo wá fẹ́ rọ̀ yín kẹ́ ẹ sí etí yín kẹ́ ẹ láti yín dáadáa pé kí ẹ rántí ilé. Kí ẹ rántí ilé, kìí ṣe ẹ̀yin lẹ wà ń bẹ̀ o, Ọlọ́run ọba ló gbé yín síbẹ̀. Ẹ̀yin náà gbìyànjú, kìí ṣe ẹ̀yin lẹ wà ń bẹ̀ o. Yorùbá nation náà kún nínú agbára tẹ́ ẹ lò, power tẹ́ ẹ lò fún orílẹ̀-èdè Nàìjíríà, Yorùbá nation wà ń bẹ̀. Lẹ́fi rọ́wọ́ mú ọ. Ipa tí Yorùbá nation kó nínú ọ̀rọ̀ yín ó pọ̀. Tẹ́ bá wá bú wa àbí àwọn ẹni tó ń tẹ̀lé yín àbáwọn tó jẹ́ blogger yín bú wa àbí tó ń rò bí bóyá kìíní àwa ìdúró sórí ọwọ́ wa pé no going back ni. Mo kí bàbá mi ẹ káàbọ̀ sá. Ìdúró sórí Mr. Ahmed ìdúró sórí no going back wa náà ni ọ padà o. Bọ̀ mo fi ń yé yín bàbá wa Tinubu pé ẹ ronú ilé, ẹ rántí ilé. Bàbá wa Ọ̀ṣínbàjò ìgbà tán parí gbogbo tẹ́nà tí wọ́n fẹ́ ṣe nígbésí ayé wọn 8 years wọ́n fẹsẹ̀ rìn wálé ni o, wọ́n gùn pléènì wálé o. Gbọ́dọ̀ gùn pléènì wálé àwọn ọmọ gbogbo pé wọ́n fẹ́ ṣe gbá kan tó bá ṣe pé wọ́n wò sùnsùn wọ́n dá iléeṣẹ́ sábẹ́kúta wọ́n dá sọ́ọ̀dọ̀ pẹ̀lú orúkọ tí wọ́n wá dá káàkiri láwọn iléeṣẹ́ kí àwọn ọ̀dọ́ ríṣẹ́ ṣe nílẹ̀ Yorùbá, orúkọ Ọ̀ṣínbàjò náà ní parẹ́ o. Àràǹfààní ẹ̀yọ̀ kankan tí Ọ̀ṣínbàjò ṣe. Gbogbo ẹni tó lọ síbẹ̀ wọ̀nyí máa ń sọ pé kò sẹ́nibọ̀dì tó bọ́ bẹ̀ tó lè ṣe wáyà gbìyànjú ni. Bàbá Tinubu ẹ̀ náà ti bọ́ bẹ̀ báyìí, ó kù sí yín lọ́wọ́ o. Ọ̀ṣínbàjò ẹ ti rí gbogbo tí wọ́n ṣe, gbogbo bá mi gbẹ̀wù dání tí wọ́n dì, ẹ ti rí ibi tí wọ́n wà lẹ́nu. Wọ́n ti juwọ́ sásó rock, wọ́n ti padà sílé wọn. Kò wá tán, gbogbo tẹ́dà bá ṣe láyé ìjọ kan náà lèyàn máa padà kúrò bẹ́ẹ̀. Torí pé ẹ jẹ́ ká mọ tá à ń ṣe látara àwọn nǹkan kan, ẹ jẹ́ ká mọ káàsì ká sí ọpọlọ wálẹ̀. Ẹ jẹ́ ká rorí wa dáadáa ní gbogbo ìgbà wípé agbára tí Yorùbá ní ó lágbára púpọ̀. Tí ẹ bá ṣe lọ́pẹ́lọpẹ́ Yorùbá pé mo ti gbé kúrò pé bóyá kíní o kì í ṣe torí Bọ́lá mi polówó bàbá wa Bola Ahmed Tinubu o. Mo wá sí wọn létí ọ̀rọ̀ ni, mo wá sí àwọn blogger létí ọ̀rọ̀ ni, mo wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń tẹ̀lé wọn náà létí ọ̀rọ̀, gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá mo wá sí wọn létí ọ̀rọ̀ ni.
wípé tí ẹ bá ṣe polongo tí Yorùbá nation tó sọ pé òun fẹ́ dá dúró ni àwọn aráabí tó jẹ́ Fúlàní wọ́n lè má ṣe o, wọ́n lè má gbé fún bàbá wa Tinubu. A gbìyànjú torí pé Ọlọ́run bá wà lẹ́yìn wa lórí pé a fẹ́ gba Yorùbá nation. A súnmọ́ bèbè bọ àwọn mọ̀dàrú, àwọn oníkébékébé, àwọn ló dá ọ̀pọ̀lọpọ̀ rú. Gbogbo bí wọ́n ṣe sẹ́ẹ̀tì àwọn èèyàn sínú wa tí wọ́n sẹ́ẹ̀tì àwọn èèyàn tí wọ́n wá ní kí wọ́n dà wá tó ní ìgbálẹ̀ ní wa tí ò ṣe túká. Wọ́n wọnú wa, wọ́n rí pé àwọn fọ́ wa yẹ́lẹyẹ̀lẹ. Sí iná àwa tá a jó lóòótọ́ bí màmá mi Comfort, bàbá mi AK, Alájà Àyìnkẹ́ OBJ, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Kóìkí, wọ́n yìí dúró Ìgbòho ṣe ọmọ aládìkú, wọ́n dúró sórí ẹ̀ pèsè no going back náà ni. Ọ̀rọ̀ Nàìjíríà kò dí Yorùbá nation lọ́wọ́. Àwa ẹ̀ ṣe àwọn tọ́ọ̀gì tí wọ́n lọ ń já rédíò station. Ọ̀rọ̀ tùbínùbí ni, ọ̀rọ̀ tùbínùbí ni. À ń ṣe tọ́ọ̀gì, à ń ṣe jàgídíjàgan. Torí ẹ̀ mo ṣe fi ń yé bàbá mi Tinubu wípé kí wọ́n mọ tí wọ́n ń ṣe. Mo kí ọ̀gá mi Kóìkí, mo kí wọn púpọ̀, wọ́n kú iṣẹ́ takuntakun, Olúwa bá mi wà pẹ̀lú wọn. Ipa tí Yorùbá nation kó lórí bàbá yìí ó jìnnà fà. Ẹ wo ariwo tí Kóìkí media tó pa. A máa ṣe gbá, a máa ṣàwò, bẹ́ẹ̀ ni gbogbo sweat ẹ̀ ló lò. Brọ́dà mi gbìyànjú gbogbo agbára, gbogbo tó ṣẹlẹ̀ sọmọ aládìkú Ìgbòho ṣá sóhun la fẹ́ sọ ni. Ọ̀pọ̀ èèyàn lẹ̀mí ẹ̀ bọ́ lórí struggle, bọ̀ gbogbo ọrùn tá la máa dálé ọrùn bàbá wa Tinubu náà ni. Torí pé ìjà tí wọ́n ń jà kìí ṣe ìjà tèmi nìkan o, kìí ṣe ìjà Mr. Kóìkí nìkan everybody ń jà, kìí ṣe ìjà bàbá Tinubu nìkan ni, kìí ṣe ìjà anybody. Bàbá wa Tinubu, ẹ jẹ́ n sọ fún yín, kìí ṣe ẹ̀yin lẹ gbéra yín débẹ̀, Ọlọ́run ọba àti Yorùbá nation ni. Torí pé ẹ lo opportunity Yorùbá nation lẹ fi débi tẹ́ ẹ dé. Ẹ lo opportunity Yorùbá nation, òun ni federal government lẹ́rú ṣe bá federal government náà ṣe gbé ibi tán, náà ṣe gbé ipò fún yín o. Ṣé àwọn prógámù tí Mr. Kóìkí ń ṣe lásán tí ìyẹn gan dẹ́rù bà federal government lọ́tọ̀? Opportunity yẹn gangan fúnra ara ẹ̀ ó gbé yín gbé, ó jẹ́ kẹ́ ẹ lè ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Bẹ́ẹ̀ ni bàbá mi, God bless Yorùbá nation. Tí ẹ bá ṣe Yorùbá nation, wọn lè gbé ilẹ̀ fún bàbá wa Tinubu. Àwọn gbogbo ẹ̀ tẹ́ wá diaspora, iṣẹ́ ńláńlá lẹ ṣe o. Gbogbo mídíà tó wà ní diaspora tí wọ́n jáde sí títì, tí wọ́n pariwo káàkiri, tí wọ́n ṣe rálì káàkiri, tí wọ́n gba gbogbo àgbáláyé lórí Yorùbá nation. Gbogbo kìíní yẹn ni federal government pé táwọn bá gbé fún Tinubu, nǹkan tó máa ṣẹlẹ̀ máa lágbára. Bẹ́ẹ̀ ni freedom movement. Iṣẹ́ la ṣe, kéèpá ṣiṣẹ́ fún bàbá wa Tinubu, àtẹ̀ka fún wọn. Gbọ́ iṣẹ́ tá a ṣe, rálì tẹ́ ẹ ṣe, ẹ̀yin tẹ́ wà ní diaspora àti ìtawà náà ṣe nílẹ̀ wa, ó ṣe sábà bí tó gbé bàbá wọlé lẹ́nu. Mo sọ lẹ́ẹ̀kan, àwọn bàbá tí wọ́n ti ṣe prógrámù kan bàbá Tinubu tó jẹ́ pé national anthem Yorùbá nation náà lò. Ẹni tó bá rántí kẹ́ máa rántí dáadáa, national anthem Yorùbá nation náà lò, wọ́n fi ń dẹ́rù bà lọ́hùn federal government ni nígbà náà lọ́hùn. Bàbá Tinubu, Ọlọ́run bá fún yín lálàáfíà, ẹ̀mí gígùn, àlàáfíà tó péye Ọlọ́run máa fún yín. Ẹ̀yin náà ní bọ́ sọ́wọ́ àwọn agbénipa, torí ipò tẹ́ tó tán ẹ ti mọ̀ tán o.
ẹ má bí ìdìpọ̀ ẹ ti tó tán ẹ ti mọ̀ tán o. Ọlọ́run ọba lọba tó láyé o, á kọ́ wa mọ̀ ṣe. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ torí ẹ̀ mo ṣe ní kí ẹ má bá mi share ètò mi. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi share, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán flag ẹ. Iṣẹ́ takuntakun tí Yorùbá nation ṣe pọ̀, iṣẹ́ takuntakun tá a gbé ṣe pọ̀. Yorùbá nation gbìyànjú tá a dẹ̀ dúró dè ní. Bẹ́ẹ̀ ni ó di dandan torí pé ó ti wà lákọsílẹ̀ bàbá mi èké, ó ti wà nínú àkọsílẹ̀ Elédùmarè pé Yorùbá nation orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá máa dá dúró, kò sí ohun tó lè yẹ. Ọlọ́run ọba ni, àṣẹ Ọlọ́run ọba ni, a máa débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò sí bó ṣe wù kó ṣe jẹ́, a máa débẹ̀. Kò sí bó ṣe wù kó ṣe gbà, ẹ má bínú, a máa débi tá à ń lọ. Ó di dandan ká débẹ̀. Orílẹ̀-èdè Yorùbá ó ti di gbígbà. Ó dáa fún yín màámi comfort, Ọlọ́run á jẹ́ kí n rí yín pẹ́. Ó ti di gbígbà torí pé àṣẹ Ọlọ́run ọba ò ní kọjá láìṣẹ o. No going back la wà. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ó dẹ̀ di dandan ká gbà. Ẹ jẹ́ bá mi share ètò mi dáadáa, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ọlọ́run bọba láàánú á máa wà pẹ̀lú wa. Torí ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé a ti gbé, a ti gbìyànjú, tí ẹ bá ṣe àwọn olófo tí wọ́n gba gbogbo ẹ̀rú, tí ẹ bá ṣe àwọn tó jẹ́ pé wọ́n kàn dá gbogbo ẹ̀rú jákujàku, ó jẹ́ tó dùn wá lọ́kàn. Wọ́n rán àwọn ọmọ níṣẹ́ dé tòrutòru, wọ́n rán wọn níṣẹ́ tí ò yẹ kí wọ́n rán wọn. Wọ́n dá gbogbo nǹkan rú pátápátá. Gbogbo nǹkan yìí ó bani lọ́kàn jẹ́. Gbogbo nǹkan yìí ó dani lọ́kàn rú. Kí Tinubu má lọ rò pé bóyá agbára òun náà ló dé bẹ́ẹ̀. Ọlọ́run ọba ló ṣe sábàbí tó fi dé bẹ́ẹ̀. Ó dẹ̀ lo líǹkì Yorùbá nation ó fi dé bẹ́ẹ̀. Ṣé ẹ ráwọn èèyàn mi, ṣe pé wọ́n béèrè fún kínní, Nàìjíríà máa pín tẹ̀bá ti gbé fún mi. Ó lo àtàṣe ẹ̀, ẹ jẹ́ kó yé yín, kìí ṣe ìdìbò tí wọ́n dì o. Bẹ́ẹ̀ ni o, no stop ni. It's moving. Mo kẹ́rin ìyá mẹ́yìn màmá mi lẹ́ẹ̀kan sí i. Ẹ wo nínú Yorùbá nation àti Nàìjíríà, ṣé ẹ rí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Ẹ wo gbogbo tó ń bá wa lọ́wọ́lọ́wọ́. Àti jẹ àti mu ó le. Àwa ń béèrè fún orílẹ̀-èdè ìrọ̀rùn, à ń béèrè fún orílẹ̀-èdè pẹ̀lẹ́pẹ̀lẹ́, à ń béèrè fún orílẹ̀-èdè tó máa gbé ni ga, tó máa fún ni jíjẹ mímu, tó jẹ́ pé orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè tuntun tá à ń béèrè fún. Ṣé bá àwọn ara wa náà ló ń ṣe wá? Ṣé bí àwọn ara wa náà ló ń lò wá? Kí ni ìgbẹ̀yìn àwọn tí wọ́n rán wá? Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe, ẹ wo àwọn ìyá onítìrí lénìí, ẹ wo ohun tí wọ́n dálẹ̀. Ìgbà tí wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ kan dàrú. Ìgbà tí wọ́n kọ́ dé a believe pé wọ́n gbé nǹkan rere dání, ó lè jẹ́ pé rere náà gbé wá nígbà yẹn o. Bọ̀ ìgbẹ̀yìn kí ni ìgbẹ̀yìn ẹ̀? Ìpéjọ àlàáfíà nípéjọ Yorùbá nation, orílẹ̀-èdè Yorùbá. Ìpéjọ ọ̀rọ̀nù ni la ṣe ń ṣe ní peaceful. Ìgbà tẹ́yìn dé ẹ lọ ń ja iléeṣẹ́ rédíò. Ẹjọ́ ta ló ní iléeṣẹ́ rédíò?
ṣèṣe Yorùbá ni. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó lé ní ọrùn ta lè dá sí, ẹ̀ ń pariwo pé ogun wọn ló rán wọn, ẹ̀ ń pariwo pé lágbájá àwọn lágbájá gbogbo alárán wọn ṣẹ́. Kí ni irọ́ tẹ̀ ń pa fún? Ìgbà tẹ́ ti lẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ní bọ́dì ṣe àwádẹ́wò yẹn máa kọ̀ntínù kẹ́ máa ṣe lọ. Ẹ̀yin lẹ mọ̀ tó tọ́, ẹ̀yin lẹ mọ̀ tó da, ẹ̀yin nìkan lẹ́lẹ́fẹ́ dá sí gàgà àgbálẹ̀ kan. Ẹlẹ́ni bá gbogbo òṣùṣù ọ̀wọ̀ yókù tó. Ntí gàgà àgbálẹ̀ kan fẹ́ ṣe kò yé mi. Bọ́ ẹ wá ti àwọn ọmọ ọlọ́mọ sọ́gbà ẹ̀wọ̀n bá ẹ ti tì wọ́n débi tí ò yẹ kí wọ́n dé. Ìyá wà nílé, ọmọ wà nílé, ẹbí wà nílé. Ǹjẹ́ ṣé ẹ rántí wọn? Ǹjẹ́ ṣé báwo lẹ ẹ ti dá wọn dá bùkátà wọn? Ẹ̀yin dà àárí yín mọ́. Black Lion ìwọ́dà olórí ológun tó dà àwọn ọmọ sí kinní kan máa nìṣó mò ń wẹ̀ yẹn. Ẹ ronú kẹ́ tó ṣe é ni. Àbí lórí kan lè sọ pé kẹ́ bọ orúkọ Yorùbá nation jẹ́ pé àwọn Yorùbá nation fẹ́ kí Tinubu wọlé. Òun lẹ sí lọ ṣe. Gbogbo ìgbìmọ̀ tẹ́ sáré títí Ọlọ́run ọba mi òkè. Òun ló padà wá fi yín ṣẹ̀sín. Torí pé agbé dáadáa dání. Ẹ̀yin lẹ fẹ́ dàrú. Ǹjẹ́ ṣé bó ṣe yẹ kó ṣe rí leléyìí? Gbogbo wàhálà tí ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe, gbogbo ìgbìyànjú tí gbogbo wa ti gbà, níbo lẹ dá sí? Ẹ wá fẹ́ yí sí kolobó, ẹ fẹ́ dànù. Ẹsẹ̀ lòmí even ẹni tí ò bá wọn sí, ẹsẹ̀ lòmí dẹni tí ò ní mọ́. Ẹ ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn síta. Àbájẹ lílì àbí àbákilẹ̀ pé àbájẹ lílì tó wà nù wọn náà. Àbọ̀ náwà ní. Gbogbo àwọn tó wọ́n ti ń flagi àkáǹtì yẹn, ẹjọ́ bá mi ṣí ẹ̀ nítorí tọ́lẹ́ má bá mi ṣí ẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ báyìí. Ó lè cut at any time. Bẹ́ẹ̀ bá ti ṣí ẹ̀ sí ni ó ṣe máa dúró sí. Gbogbo wàhálà táwa. Ẹ má bínú. Ẹ gbogbo wàhálà tọ́pọ̀lọpọ̀ ṣe àtẹ̀ǹtẹ̀ wà ní diaspora tá a ṣe pátápátá. Torí ẹ̀ mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí. Má bínú ìyá mi. Torí ẹ̀ mo ṣe ń kéde wípé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan àwa tá a kù. Ẹ jẹ́ ká dúró àwa tá a kù. Ọlọ́run ọba tó láyé á bá wa gbà á. Ọlọ́run ọba tó láyé á mú wá sí ìmúṣẹ. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Tí ó dẹ̀ ní sí tí ó yẹ. Ẹ jẹ́ ká nígbàgbọ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká nígbàgbọ́ bẹ́ẹ̀. Torí pé ojú òní tì wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo eléyìí tí mo fi sọ̀rọ̀ yìí síta ni pé kí bàbá wa Tinubu kí wọ́n síjú wo Yorùbá nation lórí ipò tí wọ́n wà o. Kán dẹ̀ síjú wo ọmọ Yorùbá lórí ipò tí wọ́n wà. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ yín dáadáa. Torá wa o, àwa yìí lọ sórílẹ̀-èdè wa o. Àyè máa gbà o. No going back ni o. No going back ni. Ìjọba bàbá wa Tinubu kò dí Yorùbá nation lọ́wọ́. Yorùbá nation kò dí ìjọba bàbá wa Tinubu lọ́wọ́. Kò díra wọn lọ́wọ́ o. Torí a mọ̀ pé àṣẹ Ọlọ́run yìí ń bọ̀ wá ṣe.
ó lè jẹ́ bàbá Tinubu ló máa ṣàtúnṣe, ó dẹ̀ lè jẹ́ lómi ló máa ṣàtúnṣe. Orílẹ̀-èdè Yorùbá ó ti dé o, orílẹ̀-èdè Yorùbá ó máa tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Promised land lórílẹ̀-èdè Yorùbá jẹ́. Ó dà gẹ́gẹ́ bí fíìmù Iron King. Ẹni tó bá lọ wo fíìmù náà, fíìmù Korea kan pè tán pè ní Iron King, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbìyànjú kí orílẹ̀-èdè míì máa jáde torí pé ó ti wà nínú tí wọ́n ti dá, tí wọ́n ti rí, àti fún àwọn tí wọ́n wò pé orílẹ̀-èdè tuntun kan fẹ́ jáde o, bọ̀ tó bá jáde orílẹ̀-èdè kan máa perish. Wọ́n gbìyànjú ó níye ọdún. Ẹni tí ó ṣe ó já fitafita láti kékeré, bàbá ẹ̀ ló yẹ kó ti ṣe kínní, gbogbo nǹkan yìí títí ó padà wá ṣẹlẹ̀ náà ni. Zoro láptọ̀ bẹ̀ kì í ṣe fíìmù wá sọ bí, bọ̀ ẹni tó bá lọ wo á gain experience tí mo sọ the Iron King, bí wọ́n ṣe ń gba orílẹ̀-èdè, bí wọ́n ṣe gba orílẹ̀-èdè, bó orílẹ̀-èdè yẹn ṣe padà dúró, the Iron King. Torí n tá a ti sọ pé yóò ṣẹlẹ̀ kò sẹ́dá tó lè yẹ. Elédùmarè ọba tó láyé tó ti sọ pé, tó ti promise wa pé Yorùbá nation máa dúró, orílẹ̀-èdè Yorùbá máa wá sí ìmúṣẹ, pẹ̀lú àṣẹ Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Gbogbo apátápátá àní jẹ̀yà mọ́. Gbogbo àsìkò tó bá wù tó orílẹ̀-èdè Yorùbá nation bá dé, wọn ò ní fi wá ṣàwátì. Gbogbo ìgbà kí ìgbà torílẹ̀-èdè Yorùbá bá máa dé, àwa náà máa bá wọn wà nínú Yorùbá nation. Oore Yorùbá nation gbogbo apáta lájọ jẹ́, àrọ́mọdọ́mọ wa máa jẹ́ ń bẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo mọ̀ pé tìdùnnú àtayọ̀ lórílẹ̀-èdè Yorùbá nation máa fi bá wa, torí kò sí tí ó lè ṣẹlẹ̀ láti anytime. Kò sí òun, mo sọ pé ìkankan ò dira wọn lọ́wọ́ o. Ọlọ́run lè gbede lọ́la kó tú Yorùbá nation sílẹ̀ nínú Nàìjíríà. Ó lè ṣẹlẹ̀ lọ́la òde yìí, ó lè ṣẹlẹ̀ lónìí èyí ti lọ. Àmùgbà tó lè jẹ́, gbogbo ẹ̀ pátápátá ó wà lọ́wọ́ Elédùmarè. Bọ̀ ẹ jẹ́ ká tún máa rántí pé Yorùbá náà ni bàbá tó wọlé o. Bọ̀ ká máa fi ohùn ẹnu bá wọn wí. Ẹ káàbọ̀ sà. Mr. Mọ́káyìndé mú kí yín. Bẹ́ẹ̀ ni ìyá mi, ẹ jẹ́ ká dìde. Bẹ́ẹ̀ ni Tinubu give us Yorùbá nation. Ẹ jẹ́ kí gbogbo wa pariwo kó fún wa lórílẹ̀-èdè wa. Bàbá wa ni ó ti wà lórí ipò yìí náà, ó ní àṣẹ, ó ní ọ̀nà tó lè gbà. Ó ní ọ̀nà tó lè gbà kí Yorùbá nation kó wá sí ìmúṣẹ. Bàbá Tinubu ẹ lè ṣe é. Ẹ jẹ́ kórúkọ yín wà nínú ìtàn rere. Ẹ jẹ́ kórúkọ àrọ́mọdọ́mọ yín wà nínú ìtàn rere fún ilẹ̀ Yorùbá. Bàbá wa Tinubu, abẹ̀yìn àsákọ. Fún àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan náà tí wọ́n wà láàyè kan, ẹ jọ̀wọ́ a rọ̀ yín, ẹ bá wa wá túnṣe fáwọn náà. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí mo ń sọ lọ, orílẹ̀-èdè Yorùbá jẹ wá lógún. Ẹ jẹ́ kí gbogbo wa pátá ká parapọ̀, ká dìde papọ̀, ká lè máa ṣe é. A dẹ̀ rọ̀ yín, arọgbọ ẹ̀yin tẹ́ wà lórí ètò, abẹ̀bẹ̀ ẹ máa ṣàánú àwa náà láti rí pé káwa náà lè máa bọ́ sí orílẹ̀ lójoojúmọ́, àárọ̀ ọ̀sán ni. Ẹ mọ̀ pé àwa lórílẹ̀-èdè wa ń bí, kò bá jẹ́ síkà lẹ́fín láìkì wa ni,
kò bá jẹ́ kankan náà lẹ́yìn náà ṣe fún wa ni ẹ dẹ̀ máa bá wa follow ẹ bá wa subscribe sí YouTube wa náà Aluka Adebola TV ní YouTube wa ẹ bá wa subscribe síbẹ̀ náà so a lè máa lè tẹ̀síwájú láti máa gbìyànjú torí à ń tiraka làwa náà ṣe ń jáde síta láti gba mí méjì láti pé ká lè ṣe program. Mo dẹ̀ mọ̀ pé ọlọ́wọ́n ọba tó ń ṣe fún yín tó yẹ pé owó tẹ́ fi ń wò wá ọlọ́wọ́n ọba náà ní padà lẹ́yìn ibi tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà kò ní tán bẹ́ẹ̀ o. mo wá rọ gbogbo apáta ẹ jẹ́ ká dìde ká fìmọ̀ ṣọ̀kan kó jẹ́ pé Yorùbá nation òun ni ó pu wa o òun ni ó pu bàbá wa Tinubu òun ni ó pu everybody wa òun nìkan ló lè gbé wa kúrò lóko ẹrú òun nìkan ló lè gbé wa lọ sọ́nà tó jìn òun nìkan ló lè yọ wá kúrò nínú ìgbèkùn tá a wà torí àsìkò tá a wà bí jẹ́ bàbá mi èké ṣe sọ àsìkò tá a wà yìí àsìkò wa ni o àsìkò tá a wà yìí àsìkò tẹ́lẹ̀dùmarè fẹ́ yọ wá kúrò nínú ìgbèkùn ni àsìkò tá a wà mo kí yín ẹ káàbọ̀ sà Baba Abdulrahman àsìkò tá a wà yìí àsìkò tó jẹ wá lógún ni àsìkò tó lè yọ wá kúrò nínú oko ẹrú ni ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ tá a ti bímọ tá a ti níyàwó lé tó jẹ́ pé gbogbo ẹ̀ ti di rúdurùdu ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti lùsì ìyàwó tó wà nínú ilé tí wọ́n ti fílẹ̀ torí pé ó ṣe Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ wa láńlọ́ọ̀dù ti fún un níwèé ká kúrò nílé torí Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ti lé kúrò lẹ́nu iṣẹ́ torí Yorùbá nation tá àwọn tá a jọ wà tá a jọ ń jẹ tá a jọ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àti bọ́mọ yẹn ni torí wọ́n ti dá wa mọ̀ gbogbo gbìyànjú la gbìyànjú tó jẹ́ pé kò sú wa dọ̀la kò sú wa látẹ̀ní látàná wá títí dèní títí dọ̀la tí ó dẹ̀ ní sú wa pé àfi ká kú lóko ẹrú o tí mo dẹ̀ mọ̀ pé ntẹ́mi náà ń sọ òun lẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi náà ń sọ kọ́lọ́hún ọba kó yọ wá kúrò lóko ẹrú kọ́lọ́hún ọba kó gbé wa sókè mo gbé fóònù tí màá fi kọ́ síta ṣe mọ̀ pé àwa alábẹ́lé ni wá mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn fóònù táwọn máa fi gba kọ́ gbogbo ẹ̀ máa tó wà lágbára Ọlọ́run èyí pé bóyá kò sí kinní lẹ̀ gbogbo àwọn nǹkan yẹn la máa ṣètò ẹ̀ láìpẹ́ gbogbo yòókù fóònù tá a máa fi máa ṣe kọ́ gbogbo ẹ̀ a máa gẹ̀ẹ́tì ẹ̀ láìpẹ́ gbogbo system tá a máa fi sẹ́ẹ̀tì àwọn yòókù náà gbogbo ẹ̀ náà la máa arrange torí pé fóònù kan mo yìí ń lò báyìí ẹ dẹ̀ mọ̀ pé platform yìí ti pẹ́ first platform ní ilẹ̀ Yorùbá ń bí ní ìsọ ní diaspora o tó kọ́kọ́ jáde fún Yorùbá nation ni bọ̀ mo mọ̀ pé Ọlọ́run bọba láàánú asanu àti studio wa máa wà set tó máa wà organize tó yẹ pé oríṣiríṣi àwọn èèyàn la máa gbé wá oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jólótọ́ àtàfà àti pásítọ̀ àtàwọn tó gbá tó mú dání dáadáa tá a máa sẹ́ẹ̀tì bí rédíò náà síbẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin bàbá mi àti ìyá mi ọmọ rẹ̀ síbẹ̀ fún wa support yín náà Ahmed kọ́lọ́run bá kó tó bá wa sẹ́ẹ̀tì ẹ̀ jù báyìí lọ àsìkò yìí mo fi sọ fún gbogbo wa ẹ jọ̀ọ́ bá mi share ètò mi kó bá mi kàn ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tí mo sọ lórí gbogbo tí mo gbé sókè ẹ má jẹ́ ká wo ohun tó ti ṣẹlẹ̀ sáwọn bàbá wa àbí àwọn tó yẹ kí wọ́n ti dàrú dàpọ̀ ó ti sọ pọ̀lọpọ̀ pé kò sí mọ́ ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká dó sórí ọwọ́ wa ẹ jẹ́ ká dó sórí àyè tó yẹ ká wà ẹ jẹ́ ká padà síbi tá a wà ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pé ká lè bọ́ sórílẹ̀-èdè wa ìyẹn ló máa pè wá ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ìgbìyànjú ọ̀rọ̀ tí mo wá sọ lálẹ́ yìí nìyẹn tó jẹ́ pé ó jẹ́ kí n sáré wá
torí àsìkò mo ṣe wá láàrin 30 minutes pé kí n fi ṣe program kí ọ̀rọ̀ mi máa pọ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ bá mi share ètò yìí, ẹ bá mi sọ fún wọn kan, jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ká lè tẹ̀síwájú, ká tún lè tẹ̀síwájú dáadáa. Torí pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Gbogbo àyíká ètò kálukú bá wà, ìrànlọ́wọ́ Olúwa Ọlọ́run á bá mi jogún ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan yín. Ìdùnnú ayọ̀ Ọlọ́run á bá mi ṣe fún ìdílé ẹnì kọ̀ọ̀kan yín. Àṣírí bíbò tó péye Ọlọ́run á bá mi jogún ẹ̀ fún yín. Ẹ ní ṣubú láéláé torí pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. Gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà, ẹ ní fi yín ṣàwátì, èmi náà ní fi yín ṣàwátì o. No going back, Yorùbá nation, no going back. No going back ni o. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá ó jẹ wá lógún. Eléyìí a fi ń ṣe ìlọ gbogbo àsìkò tó kálukú bá wà. Ọlọ́run bàbá láàánú á bá mi ràn yín lọ́wọ́, á bá mi ṣe dáadáa fún yín. Á bá mi ṣe dáadáa fún bàbá wa Sunday Igboho ọmọdé yẹmọ, bàbá wa Bánjí, Professor Bánjí Akíntóyè, á bá mi ṣe dáadáa fún wọn. Ìdẹ̀kùn fún ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run bá jẹ́ kó ṣẹlẹ̀ fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. A tún máa pàdé lórí ètò lọ́la. Ẹ ṣé gan, mo kí gbogbo ilé, ẹ ṣé púpọ̀. Mo kí ọ̀dà mi, mo kí yín lẹ́ẹ̀kan sí èké.